lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. wọ́n náà fi ṣírò ara ẹ wọ́n wọ̀ lábẹ́rẹ́ nìkan for years ó jẹ́ ní mission tí wọ́n náà fẹ́ ṣe láyé ní plan bí mo ṣe fẹ́ láyé mi rèé ó wá ń tọ́ bẹ́ẹ̀ ọdún kìíní yóò yàtọ̀ kò yàtọ̀ ọdún márùn-ún lọ́dún mẹ́wàá tó bá ṣe ní ṣe tèmi o nínú láti mú mi nì nísìnyí. ó kọ̀ dáadáa orí pé ṣáìkì kan wà nínú ayé láwọn ènìyàn mọ̀ àwọn èèyàn bìí ní pé ẹni tó bá ti sìn èèyàn ẹni yẹn gbọ́dọ̀ sìn èèyàn kú ni ṣé ilé ẹ má dájú ìwọ náà ní bàbá oníyàwó lẹ́gbẹ̀ẹ́ lábúrò tó bá dábúrò rẹ̀ àlẹ́gbẹ̀ẹ́ ló wà ní koróńkó tí mo fẹ́ lọ bọ́ sí èèyàn kú ni ni mo ṣe ní gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ṣé ọgbọ́n gbọ̀ tí wọ́n bá ti lọ́pọ̀ tó ní ìsáyè tó ga tí wọ́n fẹ́ lọ influence ẹ̀yẹ kó lè fi hàn mọ́ wọn á máa ṣe anyhow again wọ́n ṣe anyhow wọ́n ti gbàgbé bẹ́ẹ̀ yóò nípa abẹ́lẹ̀ péré àbàyé mítà fáwọn lè máa dùn ṣé máa wà abẹ́lẹ̀ péré náà ní sílẹ̀ péré tó o bá lo àyè tó o wà yẹn ní òkúrò tó o lọ bí ọ̀rọ̀ nísọkúsọ nítorí pé o wà láàyè yẹn o sì máa kúrò láàyè yẹn o ìyá máa jẹ àwọn ìwọ àtàwọn ọmọ ẹni gbà yẹ àyè aláyè ló fi ń fẹ́ láti fi sọ̀sọ́kúsọ àyè bàbá oníbàbá àyè àwọn ẹni ẹlẹ́rìí lòlò ló fi ń fẹ́ láti fi ṣèṣekúṣe àyè ẹlẹ́rìí ló fi ń gbọ́ ọmọ fífi àti ṣe tí ò lọ́mà tó o ti gbogbo máa ṣe ló máa jẹ lọ wàá jẹ lọ tòótọ́ no problem o ti pa àwọn kọjá o ti sọ̀rọ̀ àwọn bẹ́lá burú o ti kó wà ìmọ̀ ìyẹn lẹ́lẹ́ torí pé o ní ọkọ̀ tó ti sáyè yẹn no problem àwọn ẹgbẹ́ máa ṣẹlú ayé ṣáàrà alẹ́bẹ̀ alákòóso lónìí wọ́n lọ́wọ́ tó ń gbélé ọtí ẹ̀kọ́ sẹ́kù káàkiri ti orúkọ wọn mọ́ àìmọye olówó àìmọye ọlọ́lá nítorí pé àwọn tó wà lára wọn àtàwọn fún ara wọn lòdì lórí pé a lè ṣe bó ṣe wù wá ní tá a bá ṣe la ṣe gbé lónìí no problem ẹ máa ṣe é gbé fáwọn tó bá jọ ìlú tì í. ìwé akadé bẹ̀rẹ̀ ìjà ní gbogbo ìwé fún mi. àtẹ̀tẹ̀ ìjì ẹ̀sẹ̀ ẹ̀ ìwádìí mú mi ní ìsìn ọ̀kí kọ́ bá ṣàgbéra ara fún wọn. kálukú bí i pé ó yẹ kí wọ́n sin àfa ọ̀ṣẹ́ òṣèlú fún pàrọ̀ èmi ò bẹ̀rù kankan àwọn bẹ̀rù la ṣé ṣé wọ́n pàrọ̀ gbèsè àfa ìdílé àfa ni wọ́n. wọ́n ti bá yín ìbá yín bẹ̀rù wọ́n yá yín náà àtàwọn ọmọ tó yá yín wọ́n àná wọn àyẹ̀wò ní ẹ̀ka lè ti dára àfa àti àbúrò ní kí wọ́n yí wọ́n ní ọ̀rẹ́sà tí máa ní láti kó sí. ó ti bọ́ láti ó gbé yìí ó ti kó ní olórí lókè láti fi tì so nítorí bẹ́ẹ̀ olùkọ́ olùkọ́ ni wàhálà ìwọ́n ti gbé lágbá o àkókò àfihàn wọn láì fún wọn máa lọ máa wọ́n ṣe láyé tí wọ́n lọ lọ láì fún wọn àbọ̀ wọn lè dárí mú o síbù lè lẹ́yìn láì láà ìlà bọ̀ ọmọ tó mọ̀ sọ ní èdè ṣe é ó ṣàṣì o ẹni àgbọ̀lẹ̀ wọn lọ́dọ̀ mi ò respect wọn o bọ̀dọ̀ bá níbi òótọ́ ọ̀rọ̀ ká sọ ní èdè wọn fún o ìyá wọn kàrà ìgbà fi wà wọn máa dàgbà jọ pọ̀ ẹ̀dọ̀ fan ara ikú bẹ́ẹ̀ orí ọmọdé ní o láti ọmọdé bẹ́ẹ̀ sọ̀rọ̀ kéwú ńlá ni o fáwọn ìdíbò kan o ẹ yà fáwọn ìdíbò àjọyọ̀ àjọ sí ìdí fáwọn o ẹ lẹ́yìn àgbà wọn fáwọn ìdíbò dúró pé kéwú kéwú ló fẹ́ pa ọ̀sán ìgbà wọn sọ̀rọ̀ kéwú mélòó kéwú kú wa sọ̀rọ̀ ẹ̀dẹ́gbẹ̀ bàbá dùn. so wọ́n ní pé nígbà tí wọ́n ti ṣe fèrèmọ́nù títí tí wọ́n wà lábẹ́ wọn wọ́n sọ fẹ́ ní àǹfààní náà tí àwọn ọmọ wà lábẹ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ lábẹ́ yín wípé ẹ má ṣe mistake o nínú kí wàá ní olùkọ́ ìgbẹ́ níwò tán mi ló dájú lórí kan báyìí bọ́lá fi ló lábẹ́ ìlérí náà nìyẹn àti ìṣẹ́lẹ̀ náà nìyẹn láti ló kàn mí mo fi bá débẹ̀. ìwọ náà fi ṣírò ara ẹ wọ́n wà lábẹ́ rẹ nìkan for years ó jẹ́ division tí wọ́n náà fẹ́ ṣe láyé ní plan bí mo ṣe fẹ́ láyé mi rèé o wá ń tọ́ bẹ́ẹ̀ ọdún kìíní yóò yàtọ̀ kò yàtọ̀ ọdún márùn-ún ọdún mẹ́wàá tó bá ṣe ní ṣe tèmi o
ọ̀rẹ́ pé ìgbọ́gbọ́ tó kẹ wá tí mo dé adára MPK this is the 10th year tí mo fi láti sọ pé láti tó mo lè ti débẹ̀ ní tí bàbá sọ fún mi bí wọ́n ṣe ń sọ ló ṣe rí bẹ́ẹ̀ mo lè tó bá rẹ tábà ẹ̀ èmi jẹ́ ìjọba yá sí pé tọ́wọ́ bá yàtọ̀ sí ń tá àjọsọ máa ń tó yẹ sà ẹ má bínú sà àjọsọ pé yóò rí báyìí bọ̀ kò rí bẹ́ẹ̀ for so doing I want to ọ̀rọ̀ dá mi máa ní àtàkùn báyìí ni o kò tún ní báyìí mọ́ o bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn ìjọba tí mo ti débẹ̀ wọ́n náà ní í ṣe ẹ̀mí àṣẹ nílò mi. wọ́n ní ẹ̀rọ tẹ́lẹ̀ màmá lọ tẹ́lẹ̀ àpọ́n ní olú àwọn ẹ̀kọ́ nígbà ẹ̀mí bàbá mi epo rẹ̀ epo lórí yìí o. wọ́n ò ní kí n má kírun wọ́n ò ní kí n má dàrẹ̀ wọ́n ò ní kí n má lọ zàkà wọ́n ò bá ìbáàdà lọ́wọ́ mi ṣé wò ní ṣe ọkọ bí àwọn ìlú àkọ́kọ́ bàtà hákàkà. ẹ̀yin rẹ̀ ń yọ ọ̀rọ̀ ẹ̀yọ́ rẹ̀. ọjà wọn jáde ọjà wọn ìbò nílò ọjà wọn jáde bẹ́ẹ̀ o nítorí bẹ́ẹ̀ ni pé wọ́n bá sí wọn tó bá ti ní ṣe tèmi ní bá ti sìn ọ̀dà ìpàdé àwọn ìfẹ́ fún àwọn òun ni pé tó o bá ti lọ́dún mẹ́ta lábẹ́ ọ̀gá ẹ̀ kan tó ò rí traces yóò dá lọ́jọ́ iwájú tó ti máa rí àpòjúwe ẹ̀ láti ìgbà yẹn. Eré jápa jàlọ sẹ́ni gbé. Ibi tí ó wà bí ẹni olóhùn. Mo tún ọ̀sẹ̀ lọ́la yìí mo nílò nù. Àbá kan wá bá mi nígbà kan. Nígbà yẹn ìṣòro bẹ̀rẹ̀ kọ́ lọ́dọ̀ bàbá mi. Àbá kan wá bá mi nígbà tó bàbá rẹ̀ ṣé ń wù ńlá kan. Ibi tí wọ́n yẹn náà mo wà ọmọ ọmọ sọ pé kò sí bẹ́ẹ̀ tó ní kó máa tó ti yẹ. Àṣìwà lórí ẹ̀. Ọlọ́wọ́ ìjọ ìlú pẹ̀lú. Àṣìwà lórí ẹ̀. Orí ẹ̀ láwà àti bọ́ọ̀sì. Àwọn ẹ̀tún ní àṣírí kan. Síbi ìfẹ́ ẹ̀ ṣe. Ẹyẹ máa fọ́ mi ní 2015 ní òní ọ̀rọ̀ yìí. Ájọ́ àti kọ́sì ìjọba Jálà ní Family of Success. Lọ́wọ́ ìjọba àti fún. Àwọn ni wọ́n mú mi mẹ́ni náà lọ́dún yẹn. Mo wá sọ̀rọ̀ bàbá lójú ẹni yẹn lọ́dún náà. Ìgbò bàbá nìkan ló lè yọ ẹnu ṣòro oníṣẹ́ òkan dúkọ̀ kò mú ẹ. Ọ̀dà ẹ̀wọ̀n yẹn tó wà lábẹ́ mi nígbà yìí ṣé òdúkọ̀ kò mọ́ yín débi. Ó já sówó. Ìhàlẹ̀ ní ẹ máa lẹ̀ fẹ́ níbọ̀dì wọn ẹ ṣàǹfààní fún wọn ẹ má jẹ ìtàn yìí ṣé ká sọ̀rọ̀ tọ́ wọ́n láì bàlá àwọn àfáà ní ìjọba lọ́wọ́ ṣé wọ́n tó ń ṣe mistake wọ́n tọ́jú ẹ̀dá àwọn ọmọ wọn kò bá wọn ní ìlú nìkan ẹjẹ́ wọn. Lásọ tòótọ́ àwọn àfáà ní nǹkan lọ́wọ́ ṣùgbọ́n wọ́n wá ń tọ́jú ẹ̀dá àwọn ọmọ wọn. Wọ́n fẹ́ máa wúwo kí wọ́n máa sìn wọ́n. Kó máa sìn wọ́n kó máa sìn wọ́n kó ṣe kí wọ́n máa ṣe wá àti nípa tó bí ètò ìdílé lẹ́yìn.